Hello. Wọ́n ní kábíyèsí ẹnujọ́ mẹ́ta yìí ní kábíyèsí ti ń sọ fún Queen Naomi wípé gẹ́gẹ́ bí yèyé olúwa pé wọ́n fẹ́ máa host ẹ̀ ní ìwọ ló máa host wọn ní ààfin nítorí pé àtìgbà tó ti ń wá sáà tó ti dé pé tẹ́lẹ̀ kó tó kúrò láàfin ìwọ ni yèyé olúwa ìwọ ni queen ìwọ ni gbogbo ẹ̀ bẹ̀tí nígbà tó ti wá di pé ó ti kúrò ó jáde kúrò láàfin gbà yẹn torí misunderstanding nísìnyí tó dẹ̀ ti padà sáàfin position ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ó máa resume officially sí permanently pé kábíyèsí wa ń sọ fún yín pé ló wá sọ fún kábíyèsí pé ṣé ìmọ̀nà ti máa host ẹ̀ wọ́n ní ó máa host ẹ̀ láàfin pé the whole kìíní ó yà pé national ló fẹ́ fi ṣe everybody pé ààfin kìíní náà ti máa ṣe láti Ifẹ̀ palace Ifẹ̀ ààfin now wọ́n ní nígbà tí wọ́n ní for now pé ìgbín jẹ́ pé òun ni yèyé lúà wọ́n ní bẹ́ẹ̀ ni pé kábíyèsí sọ fún Naomi pé kí ló dé tí ó fi ń jẹ́ yèyé lúà torí gbogbo nǹkan tí Mariam gbogbo nǹkan tó bá ń ṣe ó máa address rẹ̀ gẹ́gẹ́ bí yèyé lúà of Ilé Ifẹ̀ pé kábíyèsí ni sínsì tó jẹ́ pé ó ti dé ìwọ kò fi gbà nǹkan ẹ̀ padà wọ́n ní wọ́n ti lọ ta ṣọmọ pé kò sí nílé pẹ̀lú gbogbo misunderstanding kábíyèsí àti òun àtàwọn ọmọ ìbejì Mariam gbogbo atrocity tó ń kọ́ ní mìtì kákàkiri so kábíyèsí kò sí lára kábíyèsí ti lé dànù wọ́n ní kíní ló wà ṣọmọ pé gbogbo wàhálà ó bímọ kò sí rìsọ́ọ̀tù DNA sacrifice gbogbo everything ti paternity ti ààfin láti ṣètò ìkíní traditional paternity kò tún ṣe yẹn kò ṣe DNA wọ́n tún ní ó tún lọ ṣe fake DNA wọ́n tún ní ibi tó bímọ sí pé wọ́n rí fáìlì ẹ̀ ń bẹ allegation pọ̀ torí ẹ̀ ló wà lọ pé wọ́n yìí ń dúró pé wọ́n tún máa ṣe wọ́n yìí ń ṣe investigation lórí ẹ̀ pé because òkèlè yẹ kó lè result pé wọ́n máa demote àbí wọ́n ṣàmàdà padà sí ààfin nígbà yẹn wọ́n yìí ń ṣe gbogbo investigation kò tí ì lè wá sí wọ́n ní bí wọ́n bá ṣe rere kò tí ì lè wá sáàfin wọ́n ní bí wọ́n bá ṣe rere kan ṣára kì í àyè ọ̀bí wọ́n bá ní kábíyèsí wa sọ fún Naomi pé kó máa gbáradì ó máa host wọn ní ààfin ní yíyá yìí so wọ́n ní bí Mary àti gbọ́ ṣe mọ̀ pé ẹni tó bá wà greedy ẹni tó jẹ́ pé nǹkan tiẹ̀ kò ń tẹ́ lọ́rùn àfi kó máa nàgà wo nǹkan ní nǹkan bọ́lọ̀ bí ó ṣe dáa ní tiẹ̀ nìyẹn torí mi ò rí pé kéèyàn ní àìnítẹ́lọ́rùn òun ló ń ṣe gbogbo ló fa gbogbo ìtí Mariam ń ṣe tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ irú ẹ̀dá tiẹ̀ ó yàtọ̀ ó ṣọ̀wọ́n kéèyàn wà ó ní gbogbo heaven and earth Ọlọ́run ti kẹ́ níkẹ́ pé ó máa wà contented bẹ́ẹ̀ tó lóun ò wà contented so irú wọn báyìí wọ́n máa ń miss many things ni bẹ́ẹ̀ ni wọ́n ní aláṣejù ńkọ́ kí ló ń ṣe wẹ́rẹ́ ló máa ń tẹ́ pẹ̀lú gbogbo wàdìwàdì tó ń ṣe ó ṣe ń ṣe gbogbo ó wà lọ́hùn tó yẹ kó tọ́jú àwọn ó lóun bí ọmọ at least kò tí ì rí ara ẹ̀ ò tí ì bẹ̀rẹ̀ ẹni tó bí ìbejì èmi ò máa rí irú ẹ̀rí kéèyàn bí ìbejì kó báyìí tí pé 1 week kó ti bẹ̀rẹ̀ sí ní máa du ogún kó ti bẹ̀rẹ̀ sí kó tó pé 1 month báyìí ó ti ń dun gbogbo nǹkan tí ò ń ṣe tiẹ̀ ló tún kó mọ́ra torí ẹ̀ ló ṣe lọ́ ṣe wàdùwàdù tó bẹ̀rẹ̀ sí ní yiri ẹ̀ wò
tó ń wò lójú wọ́n ń wò lẹ́sẹ̀ wọ́n ń sọ pápá pé níbo ló ti rọmọ àṣejù ẹ̀ náà ni. Ó ga jù wọ́n ní Mariam o pé pẹ̀lú bó ṣe ń lérí tó ń léka pé òun padà bọ̀ kí Naomi máa host anybody o torí òun ní Yèyélúà o. Naomi ò gbọ́dọ̀ gbé any position tóun kó gbé sọ́wọ́ o àbí kó sọ pé òun fẹ́ máa ṣe bí Yèyélúà. Òun bọ̀ òun ló máa host Yèyélúà yẹn òun ló máa jẹ́ chief host kìíní kan. Wọ́n ní kábíyèsí ìgbà tó gbọ́ tó ti lọ threatening wọ́n ló threatening ó ránṣẹ́ sí Naomi pé òun bọ̀. Òun á dẹ̀ tí Naomi bá dẹ̀ tó bá ṣorí kankan pé ó fẹ́ host àwọn pípé yẹn pé nǹkan tójú ẹ̀ bá máa rí pé kò ní láìkẹ́. Bí kábíyèsí ṣe gbọ́ tó wá sọ fún kábíyèsí pé ẹ máa wo threatening tí Mariam threatening òun pé báwo lóun ṣe fẹ́ ṣe kí torí òun ò fẹ́ wàhálà wọ́n ní kábíyèsí wá ní kó dáa kó send message padà fún ṣèbí òun ní backbone ẹ̀ ṣèbí òun ní òun fún ẹ ní Yèyélúà ó ní officially ó ní ìwọ gan-an fún ní Yèyélúà tó bá jẹ́ bó ṣe misunderstanding tó wà láàárín ìwà ń gbà yẹn ìgbà tó fi wọlé ló wá sọ pé wọ́n máa jẹ́ Yèyélúà pé temporary ni o pé kó yìí máa act àti Yèyélúà pé nǹkan tó ń sọ fún nìyẹn because tóun àti ìyàwó òun bá parí ìjà orí nǹkan yìí máa gba nǹkan ẹ̀ padà. Ó lóun sọ fún kó tó fún ní Yèyélúà kó tó máa jẹ́ Yèyélúà pé ṣùgbọ́n nígbà tó ní nǹkan ti dé you have to take your position back. Wọ́n ní bí kábíyèsí ṣe wá sọ fún Naomi ni pé kó send ẹ̀ padà. Ó dàbí pé ò fẹ́ mọ̀ wọn rẹ̀ ó dàbí pé bóun ṣe ń fi gbogbo nǹkan lẹ̀ pé kí peace lè reign pé ibẹ̀ tó dàbí pé ó fẹ́ kí peace reign òun ti respect ẹ tó toró jágbàlagbà sí òun ò dẹ̀ fẹ́ wàhálà òun wá láti sọ fún ẹ pé ó ní nǹkan ti dé ó ní nǹkan ti gba nǹkan ẹ̀ because it's not belong to you officially òun ni Yèyélúà ìyẹn queen pé ìwọ ń ṣe Yèyélúà pé mo kàn ń dákẹ́ látijọ́ ẹ̀ bẹ́ẹ̀ program tó wà nílẹ̀ yìí pé òun máa host nǹkan òun torí òun lòun host ẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn Ilé Ifẹ̀ gan gbogbo pátápátá wọ́n ti gbáradì tá fẹ́ ṣe program wọ́n dẹ̀ nínú àwọn women Ilé Ifẹ̀ wọ́n nínú wọn dùn wọ́n fẹ́ ṣe celebration Yèyélúà wọ́n ní now we know that you are back àwa a máa ṣe gbogbo wa lájọ máa rejoice láti ṣe Yèyélúà pé inú gbogbo èèyàn dùn pé Naomi dẹ̀ ti jẹ́ kí àwọn aráàlú mọ̀ táwọn obìnrin ìlú pé nǹkan tí Mariam sọ ni olùfẹ́ wọ́n lóun kọ́ òun kọ́ àgbà tó ti dé oní nǹkan gbọ́dọ̀ gba nǹkan ẹ̀ wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní hélì Naomi pé ìwọ ló máa ṣe wọ́n ní kábíyèsí dẹ̀ ti sọ wọ́n ní kábíyèsí sọ fún Naomi pé kó sọ fún pé kó ṣọ́ ara ẹ̀ gidi gan tó bá fẹ́ rí ìdè nínú yọ̀ òun kàn dákẹ́ fún ẹni o this time around ẹ ti sún òun kan ògiri òun láti dìde bí akọni ẹlẹ́rù kóun gba position òun padà òun ti dé for good òun dẹ̀ ti dé finally pé position òun Yèyélúà ìwọ kọ́ ló ní o lè ní ẹ o fẹ́ jí kò dẹ̀ oní nǹkan dẹ̀ ti gbà padà ṣíkìnà wọ́n ní kìí ṣe kékeré wọ́n ní ṣe rí pé Mariam yẹn lóòótọ́ ó lóun bíbèjì because it's best not to have herself ó mọ̀ pé bó ṣe jẹ́ bẹ̀tì bá àṣírí dẹ̀ ṣe tòun gangan ló túnú àṣírí ara ẹ̀ nítorí pé kò sẹ́ni tí ìbá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni tí ìbá máa ro gbogbo nǹkan tí wọ́n sọ pé ó ṣe kò sẹ́ni tí ìbá máa ro mọ́ wọ́n máa sọ pé lóòótọ́ kábíyèsí ló bí ìbejì yẹn fún lóòótọ́ kò sẹ́nibọ́dì tí ó ní àwọn ọmọ yẹn àfi kábíyèsí ṣùgbọ́n kábíyèsí dẹ̀ ní ẹni tó ní nǹkan tó dẹ̀ sọ pé wọ́n ló ní àjọ níní ó dẹ̀ ní ẹjọ́ máa ṣe gbogbo ẹjọ́ máa plan ẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ máa ṣe investigation ẹ̀ẹ́dẹ̀ máa ṣe bí everything tí bá ṣe máa wọnú ara yìí méjèèjì gbọ́dọ̀ wọnú ara yìí ó dẹ̀ jẹ́ ká lọ ṣe verification àwọn ọmọ yìí ìwọ ní kí ni gbogbo nọ́ọ̀sẹ̀nsì yẹn
ìgbà tí ìyá ìbejì àtọwọ́dá bí tiẹ̀ ṣé ó ṣe verification, ìgbà tí Ashley bí tiẹ̀ ṣé ó ṣe verification, àti DNA àti kinní kò sí ìtàn ṣé tòun ló máa yàtọ̀, òun á bá wọn fa kinní kan ìjọ̀gbọ̀n, òun ló fa gbogbo wúlẹ̀wúlẹ̀ tó fi di pé bàbá Parọ́pọ̀ ìyẹn náà dá sí gbogbo wọn. Parọ́pọ̀ ní igi gogoro má gùn ní lójú, òkèèrè láti ń yẹ̀. This time around ó máa rí sí gbogbo ẹ̀yin tẹ́ lọ gbé ọmọ wá síta tẹ́ kọ̀ pé ẹ̀ ní ṣe nǹkan tí kábíyèsí máa fi gbà pé òun lòun ni àwọn ọmọ yẹn. Torí ẹnìkan bàbá Rọ́pò ṣe sọ wípé jẹ́ ká ṣe ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbógun ti bàbá oníbàbà débi pé ẹ fẹ́ lọ pa ẹ rí pé Ọlọ́run ti jù yín lọ. Ẹ tún wọ́n ń bọ̀ yín àbí báwọn náà ṣe ń sọ, wọ́n ń bọ̀ yín ní wọ́n ń gé yín ní ìka ẹ túbọ̀ ń bọ òrùka, wọ́n ń gé yín ní ìka ẹ túbọ̀ ń bọ òrùka. Wọ́n ní this time around ìdúró sí ìbẹ̀rù sí bàbá Rọ́pò ti take action. Wọ́n ní kábíyèsí ní kí Naomi kó answer ẹ̀ padà. Òun ò gbọ́dọ̀ rí bíbá ní Yèyélúà, òun ò gbọ́dọ̀ tiẹ̀ rí, òun ò gbọ́dọ̀ rí because gbogbo allegation ẹ̀ ti pọ̀ nílẹ̀, query dẹ̀ ti pọ̀, gbogbo oríṣiríṣi atrocity ti pọ̀. Tó bá dé o fẹ́ lọ máa answer, ó máa lọ túnlẹ̀ ṣe nítorí ó ti bàlújẹ́, ó ti balẹ̀ jẹ́. Kì í ṣọ̀rọ̀ Yèyélúà ló kàn sí, òun lòun nìkan òun dẹ̀ ti gbà. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbélé ìṣesí ìgbọ̀ yẹn. Ṣókí Love Oge, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, kẹ́dẹ̀ bá mi fi tó kù sí comment section. Mo ní ìta yín lólobó. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé ọwọ́ tẹ́ fi ń bá mi search, tẹ́ ń bá mi oh my God, àti subscription o, àti bẹ́ẹ̀ ṣe ń bá mi share. Ọwọ́ náà nǹkan rí lẹ́ẹ̀ máa gbé ṣe títí ayérayé. Ẹ ṣé o, àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. A kó sí mi ẹ̀ ní láyọ̀.